ẹ̀yin ọmọ wa ẹ gbájúmọ́ Al-Qur'an dáadáa ẹ má jẹ́ kó jẹ́ pé hafla ló pàtàkì lẹ́mìí o gbogbo ẹnikẹ́ni tí ń bá ń wá ibú àlùbáríkà tí ò lópin Qur'an ní kó gbájúmọ́ yíò túnmà pé kí o ṣe nǹkan mìíràn ṣùgbọ́n kí Qur'an kó mọ́ jà nínú gbèsè ayé kódà kò bá jẹ́ tájìr ọjọ́ oníṣòwò níṣọ́ọ̀bù tí ń tajà kó gbájúmọ́ Al-Qur'an oore tó pọ̀ ó wà ń bẹ màá mú àpójú ọ̀rọ̀ kan wá tí màá lọ káṣẹ dárúsù ilẹ̀ ọ̀kan náà àwọn ọmọ wa tó há Qur'an nínú àkùrẹ́ bí èmi ti rí sí pé masjidi tí a ti wá kírun ní Qaira nígbàtà sí ìrìnàjò lọ sí Egypt mọ́sálásí yẹn mọ́sálásí àdúgbò ó tóbi wọ́n pè ní Masjidul Bashir wa Nadir ó ní mọ́sálásí akírun ní mọ́sálásí yẹn lásùbà mo wá ń gbọ́ kìrá ẹni tó ń kírun yẹn ní mọ́ṣà àwọn ará Misra wọ́n ka Kùránì láyé ní tí wá sí lọ́kàn sáàfù bí ẹlẹ́ẹ̀kẹrin àbí karùn-ún mọ́ ìgbàtà wá kírun dáadáa sálámù mọ́ wá nígbà tí ẹ̀ wo ìmáàmù tó kírun mo rí pé ó pupa ṣùgbọ́n pupa rẹ̀ ṣe pupa bíi ti lárúbáwá ní bóyá bí àwọn ará Niger Chad àbáwọn ilé òjò ara òjò Misiri khalas àwọn akẹ́rù wà jáde àwọn padà sí ibi tá a dé sí kò pẹ́ sásìkò yẹn Abu Ayman hafidhahullah wa ra'ah mo bá rí Abu Ayman tó wọlé wá bá mi nínú rúm pẹ̀lú ìmáàmù yẹn ìmáàmù tó kírun àbíwá mi lè rí pé ṣé mo mọ ẹni ìmáàmù ó jọ ìmáàmù tó kírun fún wa ní masjid Abu Ayman pé ọ̀kan náà àwọn ọmọ yìí lákùrẹ́ òní láàláàlá mo sì fi mo tún yọ̀ gbogbo mo nílá ẹni tó kírun fún wa níbẹ̀ òun náà wáyé àyákùnmọ̀lá náà àyákùnmọ̀lá ilé ìṣẹ́ ti lárúbáwá tí yóò bá ní àyákùnmọ̀lá ilé yìí mo ní bóò ló ṣe òun náà ni Imam Masjid ìwọ ni Imam Masjid òun ni Imam Masjid bóò ló ṣe before the Quran torí hafiz ló fi jẹ́ ìmáàmù bóò ló ṣe ọjà alcohol ministry ló gbà òun kò jẹ́ ìmáàmù bẹ́ẹ̀ so mú wá wò pé bẹ́yìn náà ṣe ń ha ìlò ṣe ha nígbàtí lákùrẹ́ kéèyàn ha Kùránì lákùrẹ́ kó wá lọ mọ́ líìdì mọ́sálásí kìí ṣe mọ́sálásí táwà ń kọ́ fúnra wa o ọ́ndà ìjọba ló wà o kí ìjọba Egypt ní sọ̀rọ̀ wá yẹn gẹ́gẹ́ bí ìmáàmù student ni o kan wá yẹn kó mọ́ kí wà èèmọ̀ tó tún wà ń bẹ̀ ni pé ṣé ẹ rí Egypt ò dàbí ọ̀dọ̀ wa ń bì tó gbé sáfù wájú alimọ́rẹ̀ tó há Kùránì sáfù àkọ́kọ́ sáfù ẹ̀kejì fòfáàsì máa wà ń bẹ̀ àwọn tó há Kùránì tó yẹjú tí ẹni yẹn fi wá ṣáájú tó ń kírun ẹ rí wípé hífzù yẹn kìí ṣe hífzù yẹ̀bùyẹ̀bù àǹfààní tó wá wà ń bẹ̀ yẹn wá pọ̀ ọmọ wa tá à ń sọ yìí kò sí lórí scholarship ṣùgbọ́n àlámọ̀rí rẹ̀ ti kúrò níbi pé kó máa ṣọ́gbù lórí pé òun owó kò ní ìjẹ́ yọ́ máa gba sálárì bí ṣe ń gba sálárì mẹ́ connection tí ó tún wá ní ẹni tó ti wà ní Egypt fún 30 ọdún lè mọ́rí torí pé mínísítà náà ó kírun lẹ́yẹ tó bá ìkírun assalamu alaikum mo ní ìdí kàbáyé mo bẹ́ ṣe nǹkan báyìí mínísítà ó kírun lẹ́yẹ so láfi tẹnu mọ́ fún yín làbúdà bil Qur'an man arada al-akhirah fa'alayhi bil-Qur'an wa man arada ad-dunya fa'alayhi bil-Qur'an Qur'an kọjá pé mo ti ṣe àfúlà rárá o jẹ́ kí ó di ẹ̀jẹ̀ rẹ torí pé gbogbo dáadáa ayé tèèyàn bá ń fẹ́ Ọlọ́run ti kó gbogbo ẹ̀ sábẹ́ Qur'an gbogbo omi tó bá wá yà sí nínú ètò ilé ayé sórí Qur'an tó ti wà lára rẹ yẹn ọ̀gá lè yọmọ jẹ àdéhùn tọ́lọ́run kitabun anzalnahu ilayka mubarak so kí mọ̀ ẹ́fà yọ́n bẹ̀ ní wípé èèmọ̀ tó ṣe méjì ní pé ní ìrònú wípé ọmọ Nàìjíríà tó tún jẹ́ pé lọ́dọ̀ wa ló ti wá akẹ́kọ̀ọ́ lákùrẹ́ ló ti hákùrá
ni ó wà mọ́sídù ńlá. Kódà mo tún gbọ́ wípé ìgbà míì ń bẹ tó ṣe wípé tí màmú gangan tí ń kí jímọ̀ tí ò bá sí lára nǹkan tó máa ṣe kútúbà ní Mísírì, tó yẹ wípé ibi òpin kíka Kùránì láyé Mísírì rẹ̀ pé èèyàn mọ Kùránì ká ọ̀gá làwọn ará Mísírì. So ló fi jẹ́ gbogbo tí èèyàn bá ti fẹ́ ṣe sáṣe kò yànjú. So háfúlà lẹ́fẹ́ ṣe lọ́la ìníṣì ẹlòmí eré agbádá bàbá ní wá ka Kùránì tó lóhun hàn náà rájìrájì láà ó ń tọrọ ẹjẹ. Gbogbo téèyàn bá ti fẹ́ mọ̀ ìdá àmìlà àmàlà àyùtà kéèyàn ó mọ̀ kó yéèyàn. Ayé ti lu jára, kò síbi tí ò ti lè jẹ́ ọ̀gá, kódà ọjọ́ ọ̀gá èbò ọjọ́ ọ̀gá alárúbáwá tí n tó mọ̀ yẹ tó bá ti wà lára rẹ̀. So ẹ̀yin òbí sùúrù dọwọ́ yín, ìkánjú gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀. Mistake tó ga ní kẹ́ máa fọmọ rẹ̀ wé ẹgbẹ́ ta ní òun àti wọ́n jọra. Ṣé plan tí wọ́n ní fọmọ rẹ̀ ó ní Bímbọ́lá ó ti wà LAUTECH, plan ó kálukú ọ̀wà yàtọ̀. Ìwọ̀ òmùgọ̀ tó ga nìkan mẹ́gbẹ́ ó dà níbọ̀ wa kan gan ti ẹ̀ sọ fún mi wípé níbọ̀lá Abdullahi wà wọ́n ló ń há Kùránì lọ pé ó ti ẹ̀ sọ pé àwọn ẹgbẹ́ rẹ̀ gan táàjọ bí wọn papọ̀ wọ́n ti fẹ́ parí LAUTECH. Ṣé àwọn ọmọ kìí ló lẹ́gbẹ́ ọmọ rẹ̀? Àbí Victoria tó ti dápẹ̀rẹ̀ sóhun ni ẹgbẹ́ òun àwọn èèyàn máa kọ̀ nínú ọ̀rọ̀. Fasatadhkuruna ma aqulu lakum kò ní kálukú padà bọ̀ wá mọ́. Bí mi bá láṣẹ lórí ọmọ rẹ̀ mo láṣẹ lórí ọmọ tẹ̀lé. Ibi tọ́rọ̀ mọ́ padà tí ó padà lọ nìyẹn. Tá a bá fún ọ nímọ̀ lórí ọmọ rẹ̀ tó bá sọ wá dọ̀tá ṣùgbọ́n tí mi bá láṣẹ lórí ọmọ rẹ̀ mo láṣẹ lórí ọmọ tí mi bá bí. Fasatadhkuruna ma aqulu lakum àìjáde sì ń fìyà jẹ yín. Wallahi bó o ní nǹkan tọ́lọ́run ó ṣe gbélẹ̀ tí Ọlọ́run tó gbé nǹkan rẹ̀ kalẹ̀ yóò àmọ́ òwò kọ́nà rí láàbẹ̀rẹ̀ àfẹ́jọ́ bá dó ti tọ́lọ́run lókù, àfẹ́jọ́ bá dó ti tọ́lọ́run lókù. Ẹ gbájúmọ́ ìmẹ̀sì, àìjáde ń fìyà jọ pọ̀lọpọ̀ ẹ̀ sì ríta àtayé àtọ̀ọ̀run. Ìdí tọ́lọ́run náà lọ́n kò sí, ìdí tọ́lọ́run Ọlọ́run bá subhanahu wa ta'ala ló kò sí. Olórí orí tẹ́lẹ̀ sí fáwọn ọmọ yín o náà ẹjẹ́ wọn kún kẹ́kẹ́ yí ò túnmọ̀ pé wọn ò tún ní yà sí fíldì míì, ṣùgbọ́n ibi tán bá wà yẹn tán bá padà yà sí ọ̀gá náà ni ó tún lọ jẹ́ ìgbẹ̀. Àsìkò sí lọ, àsìkò téèyàn waste ọ̀dọ́lọ́ ẹ lọ mú tí mo sọ yẹn lọ́wọ́ ọjọ́ ti lọ, ọjọ́ ò lọ o lókùrùgbà téèyàn bá ti ń lo ọjọ́ yẹn fún tó wúlò kò lọ o. Ẹni tásìkò rẹ̀ lọ òun lẹni tí ò fàsìkò yẹn ṣe nǹkan kan tó waste rárá. Ọmọ lè jáde secondary school tó pé lẹ́yìn 10 years ló tó wọ university, kò waste 10 years yẹn. Tó bá padà wọ university náà mọ̀ pé èèyàn wọlé. Gbogbo ẹnu la fi ń sọ. Ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ university bẹ̀tẹ̀ oníkálukú mọ ìtumọ̀ pé wọ university mọ̀ pé èèyàn wọlé. Gbogbo àwọn nǹkan yìí asọ níwàásí, asọ lọ́rọ̀, àfipòwé walakinna akthara an-nasi la ya'lam. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò yé wọn ṣùgbọ́n tó bá yá fasatadhkuruna ma aqulu lakum kó wọ́n padà wà mọ́. Ẹ̀tún lọ tẹ̀ mọ́wọ́ àsìkò téèyàn ò fi ṣe nǹkan kan ó ló waste. Kéèyàn ó bùkú pé 5 years yìí tí mo tún fẹ́ mọ́ ibi ṣe lélẹ̀ kò waste rárá. Ó tún ti áàdì mọ́ fálù ìgbésí ayé rẹ̀ nìyẹn. Kí láǹfààní ọmọ tó kọ́ gbogbo ẹ̀ tí ẹ̀ tí ẹ̀ lè kẹ́kọ̀ọ́ tán ni àti ìjọ 15 years sí graduate ẹ pè jáde ló ń bẹ lára rẹ̀. Ọmọ 15 years tó jẹ́ graduate yẹn ẹ pè jáde kó sọ ní tó bá ń bẹ lára rẹ̀ fún wa kárí kó sọ jáde fún wa. So ojú téèyàn fi ń wo nǹkan ó kọjá pé certificate níbi tí ilé ayé ń lọ ń sìn yìí. Ọmọ tá a ní líìdì gbogbo àwọn èèyàn yẹn certificate wo ló ní lọ́wọ́ níwájú àwọn tí ń tò lẹ́yìn rẹ̀ kí o. Ṣùgbọ́n it's gone wà dọ́pt. In tó mọ̀ yẹn ó mọ̀ ó kọjá kan mọ́. In tí ò sì tó nǹkan náà máa kọ̀mpítì pẹ̀lú èèyàn. Bí nǹkan bá ju nǹkan lọ kọ̀tẹ́ ẹjọ́ kọ̀mpítì pẹ̀lú ẹ̀. Tá bá ní kó dúró lẹ́gbẹ̀rẹ̀ ẹ̀yọ̀dà mi eléyìí ṣù ìdí mo lè kọ̀mpítì pẹ̀lú. Ṣe jẹ́ káwọn ọmọ orí báyìí.
ẹ má ṣe mistake mọ́ fún àwọn ọmọ yín wé ẹlòmíì mọ́ ojú ló pẹ́ sí kò pẹ́ wàláhì ojú ló pẹ́ sí kò pẹ́ èmi a máa sọ́bì kú lè sọ́ra ha èmi ti bẹ́ẹ̀ wọ́n ma 30 years ní tó wọ́n university 30 years bí mo ṣe ń sọ èyí ni mo ń sọ mi ìrántí gan mọ́ síbẹ̀síbẹ̀ náà nínú ẹni tó tún yá làwà tó wà ó tún yá wà pọ́sì ní second degree PhD ó tún yá ṣùgbọ́n tó bá sọ ń gbà náà pé kéèyàn fẹ́ wọ́n university closing to 30 years ẹgbẹ́nìkan to waste time why time wo ní tàà fi gbogbo àsìkò yẹn ṣe ó ń bẹ lára látó wọ university náà sí mọ̀ the line for the world man so látara àdé ilé ẹgbẹ́já mú kíkánjú kúrò nǹkan mìí tó yẹ kó dúró sọmọ míì lára ìkánjú òbí tó bá wá dìjọ wájú mo pàdé ẹnìkan is a medical doctor ó wà nínú tó bá òun jẹ́ jù láyé òun wá nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n kéwò bá rẹ̀ is a consultant bóun ṣe fẹ́ máa nà yẹ ọ̀rọ̀ ẹ̀sìn tó kò sí ma ká ló mọ̀ ní òun ò bá kó gbogbo ẹ̀ papọ̀ náà nígbà yìí mo ní irú rẹ̀ lọ́yẹ̀ kó ṣe wá sí fáwọn tí mo ní ṣùgbọ́n kò tí ì bọ́ náà so lè tó túnmọ̀ pé opportunity taari ẹ jẹ́ ká lò ó dáadáa àsìkò kan ń bọ̀ tírú rẹ̀ ò ní fẹ́ sí mọ́ tó bá sì ń wà owó táàmù ná lérí ẹ̀ yóò pọ̀ agbára ò ní gbé kò sì ní wá jiná bí tàtẹ̀yìnwá ẹ̀ àníṣọ́jú báyìí náà lọ abẹ́ Allah subhanahu wa ta'ala ọlọ́mọsẹ́ ti kó yóò wà mo tún sọ bẹ́nu mi ọ̀ká ọmọ rẹ̀ khalas yóò sàkátì yóò àníṣọ́jú báyìí náà lọ a bá fún ọ ní mọ̀ràn tó bá gbà tó fàbílì wọn ní ìlú tó bá sì ń fi ọmọ rẹ̀ wí ọmọ kèfèrí gbàwọn ẹgbẹ́ rẹ̀ kò sí wàhálà sọ̀nàfà rẹ̀ pẹ̀lú àwọn yẹn náà ṣé ibi títí àwọn yẹn fẹ́ já sí ṣé ìwọ̀ ló plan kí àwọn ọmọ tẹ̀ náà já sí ní tó porílẹ̀-èdè yìí jẹ́dò ní ìṣẹ́ báwọn yẹn náà kò sáwọn ẹni rẹ̀ mọ́ kò sólùbẹ̀rù Ọlọ́run bá mọ́nú àwọn ọmọ fóònù tún wá ba gbogbo ẹ̀jẹ́ gbogbo aná láàrin ìsinmi ọ̀la ló ṣe pàtàkì fẹ́yìn òbí ìsinmi ọ̀la gbogbo mo lè jákiri tó bá yẹ̀yẹ̀ nílé jákiri máa ìgbìyànjú jẹ́ ti ṣe lè ní ó dàbí ẹjí ń dákó ní tí wọ́n ní kó orúkọ dáadáa bí ẹ̀ṣàrẹ̀ ẹ̀mọ́ ìdàpapọ̀ ẹ̀mọ́ kásàtìtì ṣe ẹni tó fara balẹ̀ ṣe tí ẹ̀ òun lè pẹ́ lóko ìwọ lè tètè lọlé ṣùgbọ́n tó bá dẹ̀yìn ọ̀rẹ́ yìí tá ní okó rẹ̀ ó dájú ẹ tó fara balẹ̀ ṣe ni ìkájú yìí ti pọ̀jù ìkájú yìí wallahi ti pọ̀jù ìkájú yìí ti pọ̀jù wọ́n máa jáde secondary school láyé exam pé kó ti jáde secondary school náà kọ̀ university bá ṣára kó jẹ́ dandan ó tún lè ṣe nǹkan mí university èé ṣe ibi tí wọ́n university ibi téèyàn ti lọ mọ́ identify talent tọ́lọ̀ fún ìyànjẹ́ university kìí ṣe nǹkan tí ń kọ́ ìyànlẹ́kọ̀ọ́ ní tí ó yọ ọ̀pọ̀lọpọ̀ yìí ó fẹ́ lọ identify ẹ̀bùn tọ́lọ̀ fún ọ ní university ní tí ń jẹ́ university ṣùgbọ́n mọ̀ gan tí ò dára ẹ̀ mọ̀ bèlè ń tàṣe pé òun mọ̀ talent tó ní yóò wọlé yóò jáde náà kódò lè ní distinction jáde ṣùgbọ́n ẹbí léèrè wípé gbogbo tó gbádà tó kéèké lórí wà sọ fún ọ ìyẹn ló ń falẹ̀ ìtọ́jú pé graduate kò ríṣẹ́ bóò ní ó ṣe ríṣẹ́ in tó lọ kọ́ gan sóye bẹ́ẹ̀ sì ni téèyàn ń kọ́ ní yunifásitì nínú rẹ̀ in tó fi dá tó fẹ́ dà láyé ó ti wà ń bẹ̀ ṣùgbọ́n gbogbo ọmọ kọ́ ló mọ̀ lẹ́bí rẹ̀ lómi ìwáyìn fẹ́ tó pé òun ọ̀bẹ́ lọ́n kó fi sì fàjíkètì ń wáṣẹ́ because in tó òun ó jẹ kó tó jáde gan ó ti mọ̀ so in táà ń sọ ó yé wa a dẹ̀ nírìírí nílé àti níta àmọ́ tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n walakinna akthara an-nas la yuhibbuna an-nasiha ṣùgbọ́n gọ́rọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ tí bá ń sòótọ́ kódà ó àdífẹ́ẹ̀sì ẹlòmíì gbá ṣe nǹkan báyìí ṣe nǹkan báyìí pé ọmọ tí ẹ ń kọ́ òrùsọ fún ọmọ tí ẹ kọ̀ wá yàtọ̀ síra wọn ọmọ kọ̀ọ̀kan ló ní al-furuqul fardiyya individual differences a advice rẹ lórí ìyàdámọ̀ ọmọ tí ẹ kìí ṣe pé dandan kó rí bákan ọmọ tán advice pé ọmọ rẹ mẹ́jọ wọ university òjé kó má rí
kó tó west ẹ má dá lóhùn sọ́mọ tí ẹ ṣe fi tọ̀ kó wáyà tó síra wọn ọmọ tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn mọ̀ ń pa rẹ̀ wọn ò gbúdọ̀ sọ fún ọkọ mọ́bà ọmọ banújẹ́ wọn ò gbúdọ̀ sọ fún ọkọ mọ́ banújẹ́ fóònù mi yìí àwọn píkṣọ̀ kan wà ń bẹ TikTok àwọn ọmọbìnrin kan wọ́n ń lo fóònù kìmà tí wọ́n yẹ pé bí bèrèsí àti pátá nìkan náà tí wọ́n ṣe TikTok táwọn ṣíra wọn lẹ̀ wo òbí wọn náà sì gbà wípé wọ́n lọ lékè ṣé ta bá sọ yẹn òkú sínú rò níbàjẹ́ ta bá fẹ́ advice ẹ̀ based on our information táwa ti ní wọ́n á sọ pé ọmọ tí ẹ̀ ń kọ́ ọmọ tèmi ò ṣe báyìí ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ana aqulu lakum bi kulli surah èyí ò gbúdọ̀ wà nírú àwùjọ báyìí àwọn tí ò sí pẹ̀lú wa níbí tí wọ́n wà lọ́nà tó jìn wọn èyí pè wá tí wọn ò rí wa rí yẹ̀dá kú bóò láti bẹ́ẹ̀ ṣe léyìn bóò láti bẹ́ẹ̀ ṣe léyìn ṣùgbọ́n lómìnira ẹnìkan mọ̀ kú ọ̀ṣọ́ abẹ́ gan ti kú débi pé ó ti kú ṣùgbọ́n ọ̀ràn èèyàn ní láwà lérí láàbúdá mínà nàṣíhà ìpọ́lọ̀ ó bí àwà àbúdọ̀ sọ ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ báyìí bá a ṣe rí ni bó ṣe máa láǹfààní lélẹ̀ tí wọ́n lá kí nà náà ṣùgbọ́n bọ̀rọ̀ àwọn èèyàn láìrí ìtẹ́lómi ó fi máa ṣe kìíyàsì gbésí ayé rẹ̀ ẹ̀rọ ọlọ́wọ́ báyìí bá má fara wé wọn kèfèrí end result ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan mọ́ ẹ jẹ́ ká máa ṣe sùúrù ìkánjú al-ajalatu minash shaytan al-ajalatu minash shaytan ẹ jẹ́ àwọn ọmọ owó kún kẹ́kẹ́ débi wípé kò síbi tí wọ́n yàn sí tí wọ́n lè wúlò bẹ̀ ẹkọ́nọ́mì Nàìjíríà ọ̀dá lọ́kà ọ̀pẹ̀lú ẹkọ́nọ́mì Nàìjíríà ọ̀dá tó ọba ti wọ́n wà ọ̀wọ́n náà ni nígbàdàn lánàá mo ń gbàbà nígbàgì mo wá láwọn nǹkan wọ́n há bí pamphlet àbí ẹkẹlẹ̀ orúkọ ẹ̀jẹ̀ leaflet wọ́n há wọ́n wọ uniform àwọn bí aṣọ kan jáǹkù bàbá àwọn wòlélé wọ́n ní àwọn skúù kan ni wọ́n wá ń polówó skúù wọn láàrin ọjà wọ́n ní skúù wọ́n wà àkọ́débù dẹ̀líìlù ní wípé skúù yóò standard ní dẹ̀líìlù ní ẹ̀ awúlàbùlọ́mọ́ àpòrò kí láì ṣe ẹ̀kọ́ àtàkàrà wọ́n ń há kì ní ẹ̀ láàrin ọjà ẹjọ́ ẹwà sí skúù wa ó standard skúù wa owó wa gáwà àkọ́débù kò yẹ kó rí bẹ́ẹ̀ náà kílẹ̀ kọ́ àwọn ọmọ hádà so Nàìjíríà ìṣẹ̀mí lè kíní kankankan kí ni ìwọ gan wọ́ hádà ó wọlé ṣe kọmọtí ẹ̀tẹ̀tẹ̀ parí kó ríṣẹ́ òbí tó yanjú èrò ọdún báyẹn ara o mistake ni fún ìdílé kọmọ rẹ̀ parí dìgírì Nàìjíríà kó nítorí iṣẹ́ ó lè ríṣẹ́ kankan ilá ẹ̀ṣọ́ iṣẹ́ òun dá gbogbo parí first degree ó lè sọ kádà dé ṣùgbọ́n ẹni bá kún kẹ́kẹ́ nínú oko tó wà wọ́n wà níbẹ̀ bá a jẹ ní òṣìṣẹ́ òun pẹ̀lú ògbọ́ Ọlọ́run wọ́n wà kàn ṣe táyé tí ẹ̀ ti lú dára yìí ẹgbẹ́ tó bá wúkọ́ pẹ́rẹ́ ó ti káàkiri gbogbo ayé wọ́n wà ẹni yẹn kàn ìyẹn ní fún gbogbo òbí kódà bó ṣe pé èèyàn ta sọ́run èèyàn yóò lè fún yàn nísìnyí ọjọ́ alẹ́ tí mẹ̀sìn bá wá ti kún kálásì ó parí yóò jẹ́ dùnú fún ọ ọmọ náà wọ́n jàǹfààní ru ọmọ bẹ́ẹ̀ àdọ́wà máa bó bí ẹ̀gbẹ́ àwọn tó bí àwọn ọmọ yìí ọlọ́run kó máa sàn lẹ́sàn dáadáa wọ́n ń bẹ láyé wọ́n sí láyé ìdáhùn dáhùn pèpè sí nìyẹn dáhùn pèpè sí nìyẹn ọmọ tó jáde yunifásitì tó gbaṣẹ́ tó ń fún ní 100,000 lóṣù ó tí ì lè jẹun rẹ àbíkọ́ bẹ̀ lọ́wọ́ kó 100,000 kò tó òun nìkan gan ná òun àti ìyàwó ẹ̀ kò sanwó lé ẹ̀ dẹ̀wó owó tó ọ̀nà lórí ẹ̀ àbíkọ́ kọ́ láwọn ìwà sọ́dọ̀ Ọlọ́run ẹ má sọ pọ́lọ̀ ń pẹ́ ẹ̀gbọ́n ẹ má sọ pọ́lọ̀ ń pẹ́ ẹ ní plan láà ẹ ti tọ́lọ̀ síwájú gbogbo àwọn táláwọn ní plan lánàá wọ́n padà dẹrú ayé náà gbogbo àwọn tán sí tọ́ sí mẹ́ẹ̀sì wọ́n padà ń tọ àwọn onímẹ̀ẹ̀sì lẹ́yìn
so lè tó ń túmọ̀ sí ẹ má bọ́ Ọlọ́run ọba forí gbárí ẹ má sọ pé ẹni plan níwájú Ọlọ́run ẹ má dictate ibi tó bá ní kẹ́ ẹ dúró sí ẹ dúró bẹ́ẹ̀ bàbá kan kọ́lọ́run kọ́ bá foríjì ó ti jáde láyé sí kọ́lọ́run bá kẹ́ wọn àmọ́ kàn ní bàbá Ondo kọ́lọ́run bá foríjì wọn bàbá yìí kì í ṣe mùsùlùmí wọ́n gba Islam àti parí tẹ̀ sí rí o ọ̀rọ̀ kan yà síbẹ̀ yẹn ṣùgbọ́n ó yẹ ká sọ bàbá yẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ àmọ́ bàbá Ondo ọwọ́ adìjọ́ kan wọ́n wá pè mí wípé àwọn fẹ́ ránṣẹ́ sí gbogbo àwọn ọmọ àwọn nínú àwọn ọmọ àwọn tó ti di kèfèrí àwọn mi ò padà sínú Islam àwọn Christian àwọn díẹ̀ náà àwọn tó ṣe Islam yẹn náà ṣe dáadáa bàbá yẹn wá pè gbogbo àwọn ọmọ yẹn bàbá yẹn wá pè pé àwọn fẹ́ kí n ṣe wáàsí gbogbo àwọn àwọn ẹ̀jẹ̀ ṣe mùsùlùmí gbogbo láti fẹ́ bẹ̀rẹ̀ wáàsí bàbá ní táwọn fẹ́ kí n bá wọn sọ kókó yẹn máa fẹ́ fàyàn bàbá yẹn ní pé àìṣètò Ọlọ́run ní fìyà jẹ wá báyìí ìwọ lágbájá ṣe bí kọ̀ǹdọ́ ló ń ṣe lẹ́kọ̀ọ́ tó pariwo ẹnu ọmọ ti gbọ́ gbogbo abẹ́rẹ́ ò gbóná mo lù ẹ̀ àìṣètò Ọlọ́run ní tí mo bá jà fà mọ́sálásí ni mo kọ́ ẹ̀ tó ojú olùbẹ̀rù Ọlọ́run tó ojú ní mímọ̀ tẹ́ ẹ jẹ́ lẹ́sìn Ọlọ́run ìgbésí ayé wọ́rọ̀rùn jù báyìí lọ bàbá yẹn wá mí gan wà lè ṣe wáàsí bí ẹgbẹ́ bàgán lọ padà ṣe wáàsí níjọ ẹ̀ bẹ́ẹ̀ tínú àwọn ọmọ ẹ̀ wọn ò ká tí bàbá yẹn kéde gbogbo adé ní ọ̀pọ̀ lè kéwù lè kéde ní bàbá ń sọ ṣé dààmú náà kó ń bẹ́ dì sí bàbá yẹn ti jáde láyé sí kẹ́lùmọ̀ bàbá yẹn sọ pé á sinmi bàbá ṣètò Ọlọ́run bá dá gbogbo wàhálà ayé ilẹ̀ tá a kọ́rọ̀ wa sọ́dọ̀ Ọlọ́run tá a pàtàkì ìtọ́ Ọlọ́run náà ẹ̀mí wa ìgbésí ayé òjá sí ọ̀rọ̀ fún wa bàtà wá parí mọ̀ ní mí ní ṣe wà sí kankan áyà kan náà ni màá bá yín fi kún ọ̀rọ̀ torí pé Yorùbá lẹ̀ yìí sọ mo ní Ọlọ́run wa man a'rada an dhikri fa inna lahu ma'ishatan wa nahshuruhu yawma al-qiyamati a'ma Ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá ti lérò pé òun smart dọ́lọ́run lọ torí pé àkàn sọ jáde ni ò nínú ṣe sí wa ṣe bá ń rí léètì mọ́ ṣe bá ń jọjọ́ ń sọ̀rọ̀ pẹ̀lú yìí a máa ń ṣe bẹ́ẹ̀ nípa smart jù Ọlọ́run lọ at least tó bá gbà wáyé at least population gbogbo àwọn ẹgbẹ́ kí ló kọ́ Ọlọ́run pẹ̀lú gbogbo yẹn kí ló kọ́ Ọlọ́run pẹ̀lú gbogbo smartness rẹ̀ Ọlọ́run lóun ò ní ṣe nǹkan fún ọ sọ pé smart ẹ múra sí Ọlọ́run sì lóun ó ṣe nǹkan fún yàn ẹ̀tọ́ pé kò smart kí ló kọ́ Ọlọ́run pẹ̀lú yẹn Ọlọ́run wa man a'rada an dhikri gbogbo ẹni Ọlọ́run sì máa ń wà níyàn wa ẹlòmíì tí òjò ọmọ rẹ̀ òkè ó ní pé kò ní lówó sọ́rí ọ̀tọ̀ kò lè jẹ́ èèyàn subhanallah níwájú Ọlọ́run sọ pé èèyàn fẹ́ ṣe Ọlọ́run pẹ̀lú rẹ̀ kí ní jẹ́ èèyàn ò jẹ́ èèyàn kí ní jẹ́ èèyàn ò ní níṣẹ́ kí ní máa jẹ́ èèyàn ò ní àwọn àfọ́ ògbúdọ̀ máa fi owó ròyìn ara wọn ni àfáà ní ìyáláyé owó ju ìwọ́n tó ń gbọ́ra ẹlówó lówó jùgbọ́n kò sí nínú rẹ̀ àwọn àfáà Ànábì sallallahu alayhi wa alihi wa sallam Ànábì ní man kanat ammahu dunya gbogbo ẹnikẹ́ni tó bá ti kó gbogbo pláàni ìgbésí ayé rẹ̀ lórí ara ìlórí ọmọlẹ́ ayé yìí nìkan òun náà ni Ànábì ní farraqallahu alayhi amra ọ̀rọ̀ rẹ̀ ní jọra wọn bí ṣe ń kó jọ yóò máa yọ́lẹ̀ bí ṣe ń kó jọ yóò máa yọ́lẹ̀ wa ja'ala Allahu faqrahu fi aynayhi Ọlọ́run wà fi àmì òṣì yẹn síwájú orí rẹ̀ báyìí olówó bẹ̀tẹ̀ bá ti ń rí ìdààmú òníkó olùgbèsè ayé yóò tún máa bẹ́yìn tẹ́ ní pé kò yí sí ẹnìkan bẹ́ẹ̀ àwọn ẹ̀pàdà sọ ní kò yí sí bẹ́ẹ̀ bá rí gbàgbóòdà kò yí sí jíjọ́ wo ló fẹ́ yí sí kò yí sí ẹ máa rá ní òṣìun lójú rẹ̀ dáìmọ̀ ṣùgbọ́n wa man kanat ṣùgbọ́n tó bá kí man kanat niyyatahu al-akhiratu ẹni tó bá ṣe wípé alkiyama yẹn náà gbogbo pláàni rẹ̀ afẹ́ kàwé afẹ́ kọ́ṣẹ́ afẹ́ ṣòwò afẹ́ ṣe tẹ́ bá rí gbogbo bó ṣe ń pláàni ẹ̀yìn tó fẹ́ fi sọrí náà ní pé bálkiyama ló ṣe dá ẹ lọ di ọ̀rọ̀ yẹn mú ẹ má sì mí gbọ́ o kì í ṣe pé dáhùn sọ pé kọ́mọ wá kàwé kọ́mọ di dókítà kọ́mọ di ẹnjìníà ṣùgbọ́n òbí kílà níyàn wá yẹn ibi tọ́lọ̀ wọn lọ dúró sílẹ̀ wà ní
bí tọ́lọ́wọ́ lọ dúró sí dèwà ní ẹni tó bá sí pé gbogbo fìsànfìsàn rẹ̀ lórí ara rẹ̀ lórí ọmọ lẹ́rẹ́ àníyàn rẹ̀ náà ni pé bóò láṣẹ rí tọ́lọ́run ṣe ẹjẹ́ lọ ṣe mẹ́sìn kí n jẹ́ dókítọ̀ kí n lè ti ara rẹ̀ rálìjẹ́ náà ẹ̀rí pẹ̀lú dókítọ̀ bẹ́ẹ̀ kò ní fún ìyàn lábẹ́rẹ́ kú nítorí pé owó torí pé alkiyama rẹ̀ ni yọ́wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tó bá ṣe pé ámù rẹ̀ gbogbo tí ń ṣe kò sì sí ní èèyàn fi wá alkiyama tó tó ìmẹ̀sì torí pé ọ̀nà tó ọmọ bó ló ti fẹ́ tọ̀ èèyàn sá mọ ọ̀nà tó jábí téèyàn lọ Ànábì wa man kanat niyyatuhu al-akhiratu ẹni tó bá ṣe wípé àníyàn rẹ̀ ló gbogbo tí bá ń ṣe bóòlù alkiyama ló sì dá tí n bá sí láyé mọ́ bóòlù ládó sì mọ́ bá mi lórí àwọn ọmọ tí mo bí jama Allahu lahu amra ọlọ́run ó máa ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo tó jìnà sí ọlọ́run máa kó súnmọ́ gbogbo tọ́lọ́run bá ti mọ̀ pé ó nídìí kò ní dààmú ọlọ́run kò káyẹ̀ sí wa ja'ala Allahu ghinahu fi qalbihi ọlọ́run wà fún nítẹ̀lọ́ ó rí jẹ́ kò rí jẹ́ ẹnìkan lè wà tẹbá tí ń rójú rẹ̀ ẹ mara mi mọ̀kàn balẹ̀ ẹ̀ sì ní rí kó mọ́ kọ̀m̀plẹ̀ so wá kàdà so gbogbo àwọn nǹkan yìí a ṣe níwàásí a ń sọ lọ́rọ̀ a ń pa lówe ẹ jẹ́ ká kíyè sára o ẹ jẹ́ ká kíyè sára èyí tá à ń sọ fásitì tẹ́kùrú náà máa kò nílò kó wá ń padà bọ̀ wá mọ̀ ẹjá mójú táwọn ọmọ wa ẹjá rí àwọn ọmọ akánjú olùbẹ̀rù Ọlọ́run kí wọ́n jẹ́ olùmẹ̀sìn gbogbo ibi tí wọ́n bá yà sí láyé kán jẹ́ olùbẹ̀rù Ọlọ́run kán jẹ́ olùmẹ̀sìn ìbáyẹ́lá lè gbádùn wọn ìwọ́n tó dẹ̀ tí ń fi ọmọ rẹ̀ wíńgóòsì pé ẹgbẹ́ ó ti sọ pé ẹgbẹ́ rẹ̀ nìyẹn ìwọ́n náà padà rí o torí pé wíńgóòsì ó ti bẹ̀rẹ̀ masters ọmọ rẹ̀ ó mú kó lè kí ó kìí jẹ́ ẹsẹ̀ tèmi náà fẹ́ mọ́bìnú táwọn èèyàn ń sọ èèyàn ṣe máa wo nínú orí igun tó ga ó ní kọ́ ọmọ dára rẹ̀ ní pé àwọn èèyàn máa sọ àwọn èèyàn máa sọ àwọn èèyàn ọ sẹlọ́n ọ padà tún sẹ́ra rẹ̀ náà tó bá dìjọ wájú ẹlòmí máa ń sọ̀rọ̀ pé ẹ̀kí nìkan ohun wá sí nǹkan ṣùgbọ́n ayé ń sọ̀rọ̀ Ọlọ́run tó dẹnu fáyé ká fi sọ̀rọ̀ náà ní ìjọba wọn kálukú tí wọ́n bá ti mọ̀ pé n tó dáre mọ́ wo dáwọn èèyàn bá sọ torí pé tó bá dọ̀la oníkálukú padà wá so nínú tó kó bẹ́ ẹlòmí fẹ́ ṣe dáadáa sì máa ayé ń sọ̀rọ̀ ayé kí ni ń sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ ẹ ayé ń sọ̀rọ̀ kó máa sọ̀rọ̀ ẹ Ọlọ́run kó bá ṣe dáadáa fáwọn òbí wa àti gbogbo àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa èmi rí ẹni tó sọ fáwọn òbí tèmi pé ẹ fẹ́ jáyé ọmọ yìí ó bàjẹ́ ni pẹ̀lú ní kí ó dẹ̀ lọ́mọ bí ṣe ń ṣe yóò ṣẹ̀ wáyé àwọn wálìdì wa ní tó bá ẹgbẹ́ tèèyàn bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀rù ayé ní máa ń ṣe kọ́lọ́njẹ́ ó ṣe kó máa ṣe bá jẹ́ pẹ́rù ayé àwọn afá máa ṣe kọ́ máa ṣe bí i náà dábẹ́ tí ẹ mọ̀ pé ẹni òní sọ ọ̀kan mọ́ tí ó bá ṣe pé kọ́ ìdá ayé ó sọ̀rọ̀ tá bá fọ́ọ̀lù ẹ̀ náà kọ́lọ́sì níjọ̀wọ́ láyé jí náà ibẹ̀ náà ni oore tí ó kù ó sẹ́kù sí àdúnyà mal'una ma fiha illa aliman wa muta'alliman wa dhikrullahi wa ma wala oore tó sẹ́kù ibi tó kù tá wà sí ni sábẹ́ Allah subhanahu wa ta'ala ilé tí a gbọ́ lọ́nà ṣe wà lọ́nfà àwọn ìta àti gbọ́ tẹ́lẹ̀ náà ẹlẹ́ni gbogbo rẹ̀ kọ̀ọ̀kan wa sallallahu wa sallam ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam àfà ilé ogun díẹ̀ torí pé lọ́la àní láǹfààní àti lè wọ́n bá dí àsìkò díẹ̀ lálò nítorí àwọn ètò méjì àtúnyí ní ọ̀la wasallallahu wasallam ala nabiyyina Muhammad sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wasallam taslima subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi